Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìdábọ̀ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ẹ̀rí ẹ tí mo bá yà sọ ní òní ni bí a ṣe ń lo ewé ewúro 8, epo ọ̀bọ̀ kéékèèké 8, àtọ̀sẹ̀ dúdú. Tí wọ́n bá ti fi nǹkan kan àmì kan wọ́n ti fi kan yàn lá, wọ́n jẹ́ pé àmì yìí tó wọ́n ń dà yàn láàmú ohun tó bá dé wọ́n lámì wà lára ẹ̀ lọ́rọ̀ mi sí yé. Tá a bá lo iṣẹ́ fún ọjọ́ 7, ìyanu ṣẹlẹ̀ nínú ayé wa agbára Ọlọ́run. Kó tó di pé mo wá lọ sórí ètò náà, èyí tí a fẹ́ fi hàn ní infection flusher òlélẹ̀. Flusher ni bóyá o ní gonorrhea ni o, bóyá o ní staphylococcus ni o, toilet infection ni o, any type of infection ẹni délé ẹdẹ nídìí gbọ̀ndànù òlélẹ̀ yìí. Ṣé rí gbọ̀ndànù yìí capsule tó wà nínú ẹ̀ 25 ni bó ṣe wà yìí ọdún kan ni lẹ́ẹ̀fì lò, kì í ṣe nǹkan tẹ́lẹ̀ lé ní tẹ́tún lò lọ́la. Ṣé rí àwọn kankan wà tó jẹ́ pé èèyàn nídìí inú ara téèyàn bá dẹ̀ ti ń lò. Ṣé irú eléyìí sì ó ní cholesterol ni o, ó ní infection kan ni o, kíní kan ló blọọkù ẹ̀jẹ̀ tí ò jẹ́ kó flow dáadáa ni o, ìwọ lò gbogbo ẹ̀ létù bí yẹn ṣe wà nìyẹn. méjì ẹ̀kan lóṣù la máa ń lò, tàbí a lè lò lẹ́ẹ̀mejì lóṣù. Sọ̀rọ̀ mi ti yé. Gbogbo nǹkan burúkú tó wà nínú ara ní flow tá bá ti wá lò yẹn lẹ́ẹ̀kan lóṣù yẹn, èèyàn máa gbélé ìlú ra wà lọ́mọ fún wa ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀tẹ̀lẹ́ ilẹ̀ kan fi tú ọ̀nà gbogbo san gbogbo ibi tí infection ti di tó ti ń dààmú ara ẹ fi tú ọ̀nà eléyìí a máa lò díẹ̀díẹ̀ àwa sì lọ máa bá gbogbo àwọn nǹkan yẹn jà. Bẹ́ẹ̀ ni tí a bá nídìí ẹ bá mi sọ lórí WhatsApp number mi tó ń display 09053322747. So a sì tó fi àsìkò sọ fún gbogbo wa pé seminar tí a fẹ́ ṣe ní online every month ni à ń ṣe wọn bá ti gbà wá láàyè ẹ pé lórí ètò yìí a kì í fi bẹ́ẹ̀ sọ nǹkan bí ìwòsàn tá a bá dẹ̀ sọ náà ọ̀tọ̀ ní ká sọ ká practicalize ẹ̀. So àwọn tó bá ti mọ̀ pé nísìnyí gbà tí mo ní ẹ wá bára o ewé ewúro sùnbàrà yẹn gbó kẹ fún omi ẹ kẹ fi ewé ewúro yẹn kẹ fi kẹ gún pọ̀ kẹ dá sínú ìsàn wẹ́wẹ́. Ẹ rí i pé àwọn tó bá yé dáadáa tó bá mọ̀ wọn á tètè go ahead. But àwa tí ò bá yá tó mọ̀ bèrè pé ẹjọ́ bàbá kí ni ẹ fẹ́ mọ́ fi bàrà hàn wá bàbá ẹ wá fi ewé ewúro hàn wá nígbà míì kò rọrùn bẹ́ẹ̀ tí kì bá ṣe pé báyà tó bá fẹ́ ṣe fún yàn máa ṣe lọ́mọ wá gbogbo kí ni ẹ máa fi hàn yín. Bẹ́ẹ̀ sí practical eléyìí practical yìí á ra gbogbo material yẹn. Please wait. I have something special to discuss with you in a professional level. If you are a man of age of 40 years and you are taking the pace to perform, I want you to stop it now before you kill yourself. Today I want to introduce to you a powerful mixture to make you last and long in bed with your partner. So this is a powerful mixture to make you last long in bed with your partner. Are you with me? The first one is Cocoa Master 1. The second one is Cocoa Master 2. And this is Bodano. If you are interested, you can message me on my WhatsApp number 090-5333-2747, or you can call me direct on 070-3742-2552. Cocoa Master. Mo fi hàn wá lẹ́yọ kọ̀ọ̀kan ọjọ́ márùn-ún la fẹ́ fi ṣe practical.
tó bá yẹ pé nǹkan tí orí dìmú ń bẹ̀ tó ṣe òní bí a ṣe ń treat ọ̀sà tó dẹ̀ mọ́ dáadáa tó ṣe fẹ́ nìkan ó ṣe fẹ́yàn méjì èèyàn mẹ́ta èèyàn mẹ́rin márùn-ún èèyàn sọ pé kí ni ìṣiṣẹ́ o wọ́n náà ti ní sí ọwọ́ nìyẹn ọ̀nà kan òwòjà máa ń nílé ayé tàwa yìí ọ̀nà kan òwòjà ó ti ní sí ọwọ́ nìyẹn sọ pé graduate lòun ó ti wáṣẹ́ òríṣẹ́ ó sì wà lórí pé ó wáṣẹ́ láti ìgbà tó ti parí ọdún kẹwàá rẹ̀ tó ti parí school ó sì wà lórí pé ó wáṣẹ́ ó tí ì rí náà ó sì tún wà tó bá tún wá rí náà tó ní bóyá bíi 40,000 per month ọlọ́mọdé ń dáràn 40,000 wá tó mọ sí per month Ọlọ́run fún mi ní ẹ̀mí gúngbà àtàláfíà ara èmi máa ń sọ pé iṣẹ́ ọwọ́ èèyàn ó dáa kàwé still náà o ò tí ì ríṣẹ́ sì wà lórí pé kí ni o wá di fine bara online irú wọn ní mo pè wọn pè léyìí pé wá ẹjọ́ àwà lórí péjì yín àwa náà subscribe ẹ dákun kí ni nǹkan tí kí ni kan àwọn kò sí nǹkan kan ẹ̀yin single mother ẹ̀yin single father tẹ́ bá ti mọ̀ bí wọ́n ṣe ń ṣe eléyìí ẹ̀yin ẹ ṣe ó ti tán ẹ̀yin ti níṣẹ́ ọwọ́ nìyẹn jẹ́ ká gbàgbé kó lórí ọ̀rọ̀ jàre so èyí tí mo mú wá fún wa ni tí wọ́n bá fi nǹkan burúkú kan yàn táàmì ti wà lára èèyàn tí ó wá jẹ́ pé kíní yìí gbogbo bí tó bá ti dé wọn sọ pé nǹkan tí wà ń di ọ̀rọ̀ yìí nǹkan kan kí wàá ní wá ṣe fún wọn ẹ̀mọ̀ gbà wọn nǹkan kan ẹ jẹ́ ká lọ wọ ewé ewúro 8 èpo ọ̀bọ̀ kéékèèké 8 ẹ jẹ́ ká to ewé ewúro kan sí orí ọlọ bóyá di ìwé alákọ̀ọ́kọ́ ibà ló kọjú sí dá fi èpo ọ̀bọ̀ kan lé lórí ìdí ẹlẹ́ẹ̀kejì gbọ́dọ̀ kọjú báyìí ní títà fi tó 8 tán pẹ̀lú èpo ọ̀bọ̀ kọ̀ọ̀kan lórí wọn á wá lọ tí ó kúnná dáadáa tó bá ti kúnná ẹ̀yin yan mi ẹ fi epo ọṣẹ tẹ́lẹ̀ wẹ̀ fọ́jọ́ 8 ẹ fi epo para lálẹ́ kẹ́ tó sùn ẹ mọ̀ fọṣẹ ìwẹ̀ lágbára Ọlọ́run àṣírí ọ̀tọ̀ tù lágbára Ọlọ́run ẹ̀rí èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀sí wíńjẹ́ tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílé ìwà ọ̀nà gbàgbé lẹ́sùn ká sórí ètò ilé kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí nǹkan mi tàṣà àti ìtàṣe tó nípa ìtàtí ṣe pọ̀ ju ìtàtí ṣe lọ. Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn lórí bá bọ́ sóhun mi lò jọ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n yí